ṣe ti gbọ́ púpọ̀ ọmọ Yorùbá ti bọ́ lóko ẹrú látètè kọ́ ṣe màdé láti kọ́ ohun tó ṣẹlẹ̀ ló fi dàbẹ́ ní wípé a fọ́ àmọ́ nísìnyí báyìí adẹ̀ ti bọ́ mọ́ wọn lọ́wọ́. Máa bọ̀ Adélé máa bọ̀ ìjọba ọmọ Yorùbá máa bọ̀ Adélé máa bọ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá máa bọ̀. Ní 2022 a ṣe 5 million petition pé kọ́mọ Yorùbá lè kúrò nínú amalgamation self-determination ẹ̀tọ́ wa ní láti di nation. Ní November 2022 la ṣe ìfilọ́lẹ̀ ìyẹn gangan la mọ̀ sí declaration. Gbogbo àgbáyé bá pè wá ní Yorùbá nation lórúkọ wa bá dẹ̀wọ̀ League of Nations, United Nations science, EU not is science, African Union science, even ECOWAS ti science. Máa bọ̀ Adélé máa bọ̀ ìjọba ọmọ Yorùbá máa bọ̀ Adélé máa bọ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá máa bọ̀. Ó máa ti pọ́dún kan tí a ṣe declaration fún wa kò ká gbéjọba Adélé wọlé wọ́n fún wa ní provision adúpẹ́ reclamation adúpẹ́ occupation adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dá sí $1 million contribution. Ẹ̀yin ọ̀dọ́ Yorùbá ṣe mọ̀ pé ẹ̀yin lọ́mọ ológo ẹ̀dìdé nínú ògo ẹ̀ṣọ́gbó nínú ògo. Ẹ má jẹ́ káwọn àgbàyà àdánù sọ wá di olófo. Màmá wa mo dúpẹ́ Onítìrí aya Bíọ́lá wọ́n ti fi wá lọ́kàn balẹ̀ wípé ọ̀dọ́ ló níjọba ló yá pa. Máa bọ̀ Adélé máa bọ̀ ìjọba ọmọ Yorùbá máa bọ̀ Adélé máa bọ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá máa bọ̀ Adélé máa bọ̀ ìjọba ọmọ Yorùbá máa bọ̀ Adélé máa bọ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá máa bọ̀. Búwa ti dé olórí Adélé ti dé ẹ jẹ́ ká pàdé wọn nílùú Ìbàdàn lórí Ìjìnlẹ̀ rédíò láti máa gbọ́ ìkéde ká bọ́ síta lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n sóde ká gbéjọba wa wọlé ká máa ṣayé ayé ológo ayé ọlọ́lá ayé ọmọ aládé. Yorùbá nation máa bọ̀ ìjọba aládé máa bọ̀ ìjọba orí.